ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi ṣàlàáfíà ni mo bá yín àkúdédé wòyí àkúdédé àsìkò yìí. Ìbéèrè mi ni wípé ta ló rán Muyideen jáde? Àwọn ta ló gbé dìde wípé kó wá ba orúkọ pásítọ̀ Amusan ti Àgbàlá Gabriel, ta ló ní kó wá bà lórúkọ jẹ́? Ta ló ní kó wá bí wó? Ẹ̀yin èèyàn, wọ́n ní tá bá bẹ́ràn wí ẹ jẹ́ ká bẹ́ràn wí. Àti bá pásítọ̀ Àgbàlá Gabriel wí látàrí wípé bí wọ́n ṣe lu Muyideen bí ọmọ kékeré. A bá wọn wí, a sì sọ ẹ̀bi wọn fún wọn. Ṣùgbọ́n tá a bá tún wò ó, tá a bá wo àwọn interviews èyí tí Muyideen èyí tó grant nígbà tí wọ́n pàdé rẹ̀ níbi tó ti ń ro pẹ́ńpẹ́ń, ẹ rí wípé ọ̀rọ̀ náà fẹ́ dàbí ẹni pé ó ti múra lẹ̀, ó ti rehearse gbogbo nǹkan tí ó sọ tí wọ́n bá ti ń bí léèrè, àtàwọn nǹkan tí wọ́n bí àtàwọn nǹkan tí wọn ò bí. Muyideen ó sọ̀rọ̀ títí débi wípé gbogbo ilé èyí tí Pastor Gabriel èyí tó kọ́ síbẹ̀ ó ní ilẹ̀ ẹbẹ̀ ilẹ̀ ìjọba ni. Arákùnrin yìí jẹ́ ká mọ̀ wípé Pastor Gabriel ó ń báyàwó òun sùn láì ní ẹ̀rí tó dájú èyí tó múnádóko láti fi hàn ọmọ aráyé. Eléyìí gẹ́gẹ́ bí àwọn eléyìnbó a lè pè ní defamation of character. Ẹ̀yin náà wò ó, gbogbo àwọn ọ̀rọ̀ bàǹtàbàǹtà èyí tó ń jáde lẹ́nu Muyideen, eléyìí wá jẹ́ ká rí wípé àwọn nǹkan ti pè é jókòó, wọ́n ti ṣàlàyé àwọn nǹkan tí ó sọ, bí ó ṣe sọ̀rọ̀ gbogbo ẹ̀ ni wọ́n ti kọ́. Ó sì jáde, ó sì bẹ̀rẹ̀ sí ní tu ìtukùtù, ó sì bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ tí ò yẹ kó sọ. Ẹ̀yin náà wò ó, sí ẹni tó mú ọ kúrò nínú ẹrọ̀fọ̀ èyí tó wẹ̀ ọ́, tó wọṣọ sí ọlọ́run, tó sọ ọ́ déèyàn. Ẹ̀yin èèyàn, òré níwọ̀n, àní tá a bá bẹ́ràn wí ẹ jẹ́ ká bẹ́ràn wí. Lóòótọ́ àti bá pásítọ̀ Àgbàlá Gabriel wí, a jẹ́ kí wọ́n mọ̀ wípé nǹkan tí wọ́n ṣe, bí wọ́n ṣe lu Muyideen ò dáa. Ṣùgbọ́n tá a bá tún wá wò ó ní ìdàkejì, lẹ́yìn ìgbà tí Muyideen tó kúrò ní ọ̀dọ̀ wọn tó sì lọ sínú ọjà, ẹ rí wípé bí àwọn èèyàn ṣe ń sọ wípé kó sọ pọnpọ́n orí rẹ̀ kalẹ̀, Muyideen kọ̀ láti sọ pọnpọ́n orí rẹ̀ kalẹ̀. Tẹ́ ẹ bá wá rí body language Muyideen, ẹ rí wípé ẹni tó jáde tán, ẹni tí wọ́n ti sọ̀rọ̀ fún, ẹni tí wọ́n ti ṣe interview fún, ẹni tí wọ́n ti pè jókòó, tí wọ́n ti sọ fún un wípé wọ́n ti stage show already, wọ́n ti rehearse, wọ́n ti sọ fún un pé bó ṣe sọ bí ó ṣe ṣe nìyí. Àwa tí a bá wo fídíò Muyideen dáadáa, arákùnrin yìí ó ń sọ̀rọ̀ bí ẹni wípé wọ́n ti bá a dá májẹ̀mú wípé àwọn ò gbé owó ńlá kan fún un àbáwọn ò ṣe nǹkan kan fún un. Arákùnrin yìí kò tiẹ̀ wá wo tàtẹ̀yìnwá. Muyideen ò wo ibi tí wọ́n ti mú òun jáde, kò wò rárá, kò tiẹ̀ wá sùn kó tàkàkà kó ronú oore tí arákùnrin yìí tó ṣe fún un nígbà tí àwọn ẹbí kọ̀, tí ìyá kọ̀, tí bàbá kọ̀. Tá a bá rántí ní ọjọ́ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ gbé Muyideen wá sí ṣọ́ọ̀ṣì Àgbàlá Gabriel, arákùnrin yìí àwọn ọ̀rọ̀ tó ń sọ sí ìyá tó bí lọ́mọ gan kì í ṣe nǹkan tó yẹ kéèyàn ó fetí gbọ́. Fún àwa tá a bá gbọ́ ọ̀rọ̀ náà, ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu Muyideen ní ọjọ́ náà tí wọ́n gbé Muyideen wá tí wọ́n ní kí wọ́n pe ìyá rẹ̀, arákùnrin yìí jẹ́ ká mọ̀ wípé wọn ò gbọ́dọ̀ pè ìyá òun ò fẹ́ fojú rí ìyá òun. Bó ṣe ba orúkọ ìyá yìí náà jẹ́ tó bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ bàǹtàbàǹtà sí ìyá tó bí lọ́mọ. Ní òye mi sẹ́mi ìmọ̀ bóyá ó ń yẹ yẹn, wọ́n ní tákò bá tí ì sojú mímu kò sí tó ń jọmọ ìyá. Ẹ bọ̀dá Muyideen ẹ láyé wa díẹ̀ sí ẹjọ́. Ẹ ṣe púpọ̀. Mo fẹ́ kẹ́ tún ṣàlàyé fún wa kékeré sí i. Ìdí àti mo ṣe ní tákò bá tí ì sí ojú mímu kò sí tí ń jẹ́ ọmọ ìyá. Okay now, ẹni tẹ́bi ń pa ẹ wà ń fẹ́ yín sí. Ẹni tẹ́bi ń pa. Ẹ jọ kí lẹ rò pé yóò ṣe. Ẹni tẹ́bi ń pa ẹ wà ń fẹ́ yín sí. Bẹ́ẹ̀ yín ṣe ń fẹ́ yín sí yẹn, kí lòun ó máa ṣe sí. Someone who is hungry and you are laughing at him. Wọ́n máa rojú kókó sí yín ni. Bẹ́ẹ̀ bá múra dáadáa gan, ó lè gba etí yín kẹ́ tó máa kí ni nǹkan tó ń ṣe. Ẹ rò pé báyà kankan ń dà ọpọlọ. Àbúrò wa kan wà. Àbúrò wa yẹn ni tó sì kẹrin wa. Ìyún ni wọ́n bí lé mi. Ó ti wà ní Èkó ní ìsìn tó ti sọra rẹ̀ nù sí Èkó. Ìyẹn àbúrò yín kẹrin. Kò sí anybody tó lè sọ pé ibi bẹ́ẹ̀ bá rí pé ẹ mọ kókó àmọ́ kókó bí tá a ti lè. Ìyẹn àbúrò yín kẹrin. Àbúrò yín kẹrin ẹ ló ti sọra rẹ̀ nù sí Èkó. Ẹ kò ní ìsìn ẹ lè sọ pé ibi tá ẹ ti bá a pàdé rí.
ó dẹ̀ ní àìmọye ọdún tó ti sọra rẹ̀ nù sí. ó láì mọ yọtọ̀ àbúrò yín kẹrin ti wà lẹ́kọ̀ọ́. ó ti sọra rẹ̀ nù sí. ó ní àkókò kan tí ìyá mi máa lọ sí ọ̀dọ̀ rẹ̀ lẹ́kọ̀ọ́. ìyàwó tó fẹ́ ń gbà yẹn ìyàwó yẹn bímọ. mọ́mì wa ìyá mi ó lọ sí ọlọ́jọ́jọ́ ọmọ fún. ọmọbìnrin yẹn ló padà rọ ọmọ yẹn, ó padà rọ ọmọ bíbẹ ọmọ ìkókó yẹn, ó padà rọ pa. bọ́dà ọ̀yẹ́ mú bọ́. ẹ ṣe dáàdì. ẹ ṣe bọ́dà Muyideen. mo fẹ́ land. ok. gbogbo owó tí ọmọ yẹn ń rí ń gbà yẹn ìyá mi ń gbà ó ń kó àpò. ìyá mi ń gbà ó ń kó inú gbà nù. láì sí ìmọ̀ràn gidi kankan fún ọmọ yẹn títí tọmọ yẹn fi ṣubú. ọmọ wo nìyẹn náà. ọmọ tá a sọ̀rọ̀ rẹ̀ ṣé tẹ tí wọ́n bí lé mi. ìkẹrin wa. ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ lẹ́nu Mr. Muyideen. ẹ̀yin ẹ̀ náà ẹ wá wò ó ẹ rí wípé nǹkan tó ṣe sí ìyá tó bí lọ́mọ náà ní í ṣe sí Pastor Gabriel. Ó mú ojú olóore rẹ̀ báyìí ó sì fi gúngi. tó bá wá jẹ́ wípé pásítọ̀ Àgbàlá Gabriel náà ó ṣe nǹkan tó dùn ṣó wá yẹ kó le tó báyìí ládùúrú ọ̀rọ̀ bàǹtàbàǹtà èyí tó ń jáde lẹ́nu ọmọ arákùnrin yìí. ṣó yẹ kó wá fẹ́ bà á láyé jẹ́? ṣó yẹ kó wá fẹ́ bà ìjọ rẹ̀ jẹ́? ṣó yẹ kó fẹ́ tú nǹkan tó ti fi ọjọ́ ayé rẹ̀ tó ti fi kó jọ? ó mọ̀ ṣe o, ọ̀rẹ́ níwọ̀n òun làwọn Yorùbá wí. gbogbo àwọn tá a bá máa ṣe lóore ẹ jẹ́ ká wo ìpínlẹ̀ wọn, ẹ jẹ́ ká wo ibi tí wọ́n ti jáde, ẹ jẹ́ ká wo ìhà èyí tí àwọn ẹbí kọ sí wọn àbí ìhà èyí tí wọ́n kọ sí àwọn ẹbí wọn. wọ́n ní kò ní burúburú kó mọ̀ kó ẹnìkan kò ní. ẹ̀yin náà wò ó, àwọn ẹbí Muyideen ìhà wo ni wọ́n kọ sí nígbà tí wọ́n rí arákùnrin náà. ṣebí lẹ́yìn ìgbà tí wọ́n rí tí wọ́n gbé jáde sí orí ayélujára ní gbogbo àwọn ẹbí rẹ̀ ṣẹ̀ jáde sí i. ẹ wo iye ọmọ ọdún Muyideen látìgbà tó ti wà ní ojú ọ̀nà tí ẹbí kọ́ tí ọ̀rẹ́ kọ́ tí kò sẹ́nì kankan tó dá sí i. ẹ̀yin náà rí wípé ìwà burúkú náà ó wà lọ́wọ́ Muyideen. tá a bá wò ó dáadáa, ogun ayé nìkan kọ́ ló ń bá a jà, ogun ẹnu pàápàá ó wà nínú nǹkan tí ń bá Muyideen tó ń bá a fà á lọ́wọ́lọ́wọ́. ẹ̀yin èèyàn mi, ṣùgbọ́n kinní kan ni o, ẹ wò ó, kò sí nǹkan kan tí ò lérè nílé ayé. mo sì mọ̀ wípé gbogbo àwọn tí ń kọrin máa jó lọ mò ń wẹ̀yìn rẹ, ọ̀nà tí wọ́n fi bà arákùnrin yìí láyé jẹ́ òní wọ́n ń wá. ìṣẹ́jú gbogbo wa ní òṣè gbogbo ẹ̀ náà lápadà rí, bó tilẹ̀ jẹ́ wípé a ti bá Pastor Gabriel wí lọ́nà tó yẹ ká bá wọn wí, ṣùgbọ́n ẹ̀yin náà wò ó irú àwọn ọ̀rọ̀ tó jáde lẹ́nu Muyideen. kódà nígbà tí wọ́n pè é sínú ọ́fíìsì Pastor Àgbàlá Gabriel tí Alhaji Oríyọmí wà ń bẹ̀, gbogbo nǹkan tí arákùnrin yìí sọ níta nínú ọjà kò lè sọ níwájú Pastor Gabriel. ṣe lèmi lérò wípé irú ìgboyà tó ní níta láti fi lè sọ irú àwọn ọ̀rọ̀ bàǹtàbàǹtà tí ń sọ yìí, ó yẹ kó lè sọ níwájú Pastor Gabriel, torí wípé a mọ Muyideen sẹ́ni tó máa ń sọ̀rọ̀ tí ẹnu rẹ̀ sì máa ń jábọ́ nígbàkúgbà. ó yẹ kó lè sọ, ó yẹ kó lè nírú ìgboyà bẹ́ẹ̀ láti fi lè sọ. ṣùgbọ́n ṣe ni láàánú wípé ṣé ní ara Muyideen ara rẹ̀ balẹ̀ tí ò sì lè sọ nǹkan kan yàtọ̀ sí wípé kí wọ́n fún un ní freedom kí wọ́n sì máa bá tiẹ̀ lọ. ẹ̀yin èèyàn mi, abẹ́ẹ̀ rí wípé ó ní agbára. ẹni tá a ṣe lóore tí ó bá ní lórúkọ jẹ́, ẹni tá a ṣe lóore èyí tí ó fi ní bọnú wàhálà tí ó mọ ọwọ́ ọ̀ràn sí wa lọ́rùn, àmọ́ ní ṣerú ẹ̀dá bẹ́ẹ̀ lóore. kí ni nǹkan tẹ̀yin náà rò lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí? gbogbo nǹkan tẹ́ ẹ bá rò ẹ fi sí orí comment section. ẹ jẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká jọ jọ bá a ṣe jọ mọ̀ ń ṣe kó lè bá a rí bó ṣe ń rí. abẹ́ẹ̀ rí wípé nǹkan ń bẹ.